ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. dádò àgbáyé o. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. ní Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ ní Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀. tó nínú ọlọ́wọ́n bá mi ni wà láàyè wá wá o ìní mi wà fà bẹ́ẹ̀ ìjìnlẹ̀ fíà tó fara tìbí òkè lórúkọ ńlá tó gbéraga mọ́ gbéraga tó sì règún mọ́ sì règún ọlọ́wọ́n balẹ̀ wà ń ké sí o. ẹ wo ká mọ̀ lo àǹfààní ọjọ́ òní láti mọ̀ kí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam. ẹlẹ́dàá o fàdáfàló kò sí wákàtá ìbẹ̀rẹ̀. muhammadu lẹ́ni tó ọlọ́run mọ́ lálàánú fún gbogbo àgbáyé ní gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́ ọmọ ìrọ́ni ọ̀ṣọ́lù yé. gbogbo mùsùlùmí àgbáńlá yé akú pọ̀pọ̀ ṣìṣìn ọjọ́ òní ò lágbára Ọlọ́run ọba mi wọ́n sì púpọ̀ rẹ̀ láyé wọn òbí wa rí ká sọ pé a fẹ́ fojú rí náà bẹ̀ wọ́n o. ẹ wo asalaamu aleykum wa rahmatulahi wa barakatu lẹ́ẹ̀kan sí wa aleykum wa salaam wa rahmatulahi wa barakatu. tọ́ ètò bẹ̀rẹ̀ náà ní lórúkọ Ọlọ́run ọ̀gá ògo iṣu ń bẹ̀rẹ̀ bí orí bùkátà fagbẹ́ òkò gan tàjò borí bùkátà fún ní àgbàdo tó àdàbọ̀ orí bùkátà fẹ́lẹ́ kọ ìmẹ́lẹ́lẹ́ ayé báyìí ni mo bá dé bùkátà Ọlọ́run Ọlákitan Adegoke ń rèé gbogbo ayé mọ̀ sí bùkátà Ọlọ́run Ìjìnlẹ̀ ní ìwòròyìn apá kejì ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọ̀gá ògo. lẹ́yìn tí wọ́n ní Abdulfatah ní Abdulfatah bẹ́ẹ̀ ni jáde akí gbogbo múmi-ní àti múmi-nà ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ kan ní Tùngbà 100.9 FM ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ lólùfẹ́ kan ní dábàá pé alájà Chicago. abiyo àpè bá mi gbígbàdúrà dé akíntàrò kò ti pọpọ ṣiṣẹ́ ọjọ́ bíi anabi wa mọ́mọ́ sí pàtàkì ọmọdé lẹ́nu ẹ̀ bá. ṣé máa dínú ìròyìn tèmi gan-an tá a bá kà á lédè lárúbáwá kò léwọ̀. ọ̀pọ̀lọpọ̀ wàláhì kò léwọ̀. kò léwọ̀. torí pé kí ni ọmọ ń da kéèyàn sàlùwà lákòótó kí o. bẹ́ẹ̀ ni yóò dà kéèyàn sàlùwà lákòótó gbá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa nìyẹn. abiyo. ká máa gbé nífẹ̀ẹ́ àlàáfíà ìdẹ ká sì ní ìfaradà ìfaradà wàláhì. ká mọ̀ sàforíjì fúnra wa ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ó bá nírú àwọn ìròyìn lọ́wọ́ ta wọ́n ṣe wá sí ẹ wo ẹ káàbọ̀ sábàlá kejì Ìjìnlẹ̀ ní wẹ́rẹ́ láti kọ́ ní Tùngbà 100.9 FM. níbi tẹ́jẹ́ pẹ̀lú sí tiwa Ọláyẹmí Akanni lórúkọ mi. tó according to kádàrá ìwé ìròyìn fáńgá ìdúmọ̀ wà lọ́wọ́ mi lọ́wọ́ mi. ìwé ìròyìn The Punch náà wájú mi. ó yá ká bẹ̀rẹ̀ sí máa mú lọ́kọ̀ọ̀kan jẹjẹ mi ó bẹ̀rẹ̀ ìrìn àjò látọjú ìwé 19 ìyẹn page 19 ìwé ìròyìn fáńgá tó wà níwájú mi láàárọ̀ tòní. Yorùbá bọ̀ wọ́n ní bí Yorùbá sàdán àáfò òdìdẹ̀ ṣẹbọ o kí ló fa sábàbí ọ̀rọ̀ tí Yorùbá fi ṣàmúlò orúfẹ́ òwe ibo ni wọ́n ti ń lò kí lẹ́ni mo sì fẹ́ fi ṣe nù ròyìn gan o jẹ́jẹ́ mọ̀ pé látàrí ìgbáradì fún ètò ìdìbò ọdún 2022 ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà máa gùn lórí nǹkan kan tó jẹ́ pé wọ́n gbáragbá àgbọ́kàngbójúlé tí wọ́n gbẹ̀mí lé tí wọ́n ń wò wípé bí ètò ọrọ̀ ajé ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà tó wò fi bẹ́ẹ̀ wọlé bíi ti tẹ́lẹ̀ mọ́ àti pé gbogbo nǹkan tó polúkúmuṣù lásìkò tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ọ̀rọ̀ olówó dé àti àwọn nǹkan tó wọ́n ọ̀wọ́n gógó nǹkan wọ̀nyí tó jẹ́ pé ó ti fa sábà bí ìfàsẹ́yìn nínú ìrìn àjò ńkọ́
wọ́n wòye wípé ó yẹ kówó sì tún máa wọlé náà nítorí ọ̀kan òjọ̀kan àwọn àkànṣe iṣẹ́ gbogbo tó ní láti tẹ̀síwájú bẹ́ẹ̀ sì rí owó náà láti fi rìnrìn àjò ọdún 2022 tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí o ọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé tó jẹ́ pé ó mú láyà gbogbo wa bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó náà kò gbẹ́yìn o nínú ìrìn àjò àti gbogbo tá a bá fẹ́ sọ nípa rẹ̀ ọdún 2022 ṣe bẹ́ẹ̀ ó dé tán bó o la ṣe rówó ẹ wo èyí ló fà á tó fi jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fi sọ pé bí yóò bá sádàn áfòdìdẹ̀ ṣọba o bó bá kọ̀ tí ò fẹ́ wá ẹja gbọ̀nà míì ẹ wo títa ríro là kọlà ni wọ́n fọ̀rọ̀ náà fàwọ̀ ọ̀rọ̀ náà dá o bó bá jiná tán yóò máa mú wa ní lára ìgbẹ̀mùgbẹ̀ ni ó dà o yóò sì dẹwà wọ́n wòye wípé sẹ́ẹ̀rí ọ̀nà tá a gbà báyìí ọ̀nà nípa ìrìn àjò lórí Fálúà Deltas tá a mọ̀ sí ẹ̀kún orí ọjà gidi wọn ni wọ́n fẹ́ mú ní Ìbàdàn láì wojú wúṣe lórí ọ̀rọ̀ yìí wọn ò fẹ́ wo títa ríro aráàlú rárá bẹ́ẹ̀ wọn ò fẹ́ wo ibo ni bàtà ti ń ta ènìyàn lẹ́sẹ̀ lórí wípé kí oníkálukú kó yáa rí pé ó sanwó rẹ̀ ní gbogbo gbà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè òṣìṣẹ́ àti ṣàforíjì fẹ́ni tó bá kùnà láti sanwó orí ọjà àtẹni tí ó sanwó orí báyìí o gbogbo ọ̀nà owó láti wọlé sápò ìjọba ni o kí wọ́n fi lè rówó tukọ̀ ìlú lórí ìrìn àjò ọdún 2022 gẹ́gẹ́ bí owó tòṣúná ọdún náà wọ́n ní gbogbo ọ̀nà tí ó jẹ́ pé owó lè gbà wọlé sí àpò ìjọba ni wọ́n rí pé wọ́n gbà pẹ̀lú ipá òun alágbára ni o wọ́n kọ́ lédè Ìgbò ó lè mọ iye kó wá ṣùgbọ́n wọn tó bá yé yóò mọ yé wọn nígbà tí wọ́n kọ́ gàdàgbà pé budget 2022 federal government plans aggressive VAT wọ́n mọ lórí ìkànnìkùn gbọ̀ngbọ̀n báyìí ó yá oníkálukú ẹ̀ máa sanwó ni o aggressive VAT other tax regime gbogbo tó pè fún láti lè jẹ́ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí ó ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀tọ́ tó ń láti bọ́ sákàtà ìjọba ni wọ́n ń sọ pé àwọn ò ní gbójú bẹ́ẹ̀ o láti rí wípé owó tí wọ́n fi rìnrìn àjò ọdún 2022 ó pé pérépéré ẹ fẹ́ mọ ìròyìn ní sí iwájú àti iwájú sí ìwé ìròyìn Vanguard ní kẹ́ bá ń gbìyànjú àti gbámú ojú ìwé 19 ní kẹ́ ṣí sí o ìròyìn yìí kì í bẹ́ẹ̀ lọ. bùkátà ọlọ́run o fàdáfàlò lójú ìwé 9 ìwé ìròyìn The Punch ibẹ̀ mo ti máa múra àjò mi pọ̀n lówùúrọ̀ tó ní níbi tí wọ́n tó jẹ́ ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè yẹn ààrẹ Muhammadu Buhari ọmọ àti sọdímọ̀ wípé ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo ìgbà òun ló fi ń dàgbà sí i àti wípé gbogbo ìgbà ni àwọn òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé wọ́n ń rí dájú pẹ̀lú túbọ̀ ní ìfarajìnsí láti mú kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ dúró dáadáa fún ohun dúkìá àwọn ẹ̀mí orílẹ̀-èdè yìí ó rárọ gbogbo àwọn iléeṣẹ́ ìròyìn ó ní dípò tẹ́ fi máa fi gbé ìròyìn lórí ètò ààbò tẹ́ fi máa tẹ pẹlẹnu mọ́ lóòrèkóòrè ẹ ṣe déédéé mìíràn o kí ní àwọn oṣù ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń rò tẹ́lẹ̀ àti pé bẹ́ẹ̀ ṣe ń fi ìròyìn síta kì í ṣe bẹ́ẹ̀ lórí mọ́ o torí pé kí ni ìdàgbàsókè ó ti ń dé bá ètò ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà èyí wáyé nínú ọ̀rọ̀ tí ààrẹ Muhammadu Buhari tó fi léde láti fi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ gbogbo múmìnì àti múmìnà orílẹ̀-èdè Nàìjíríà wípé láti fi kí wọn kú ayẹyẹ ọdún ti ọjọ́ ìbí ti Ànábì Muhammad yẹn Eid Molud tó jẹ́ pé ó wáyé lónìí ó sọ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ó ní òun fi ọ̀rọ̀ yìí léde láti túbọ̀ fi kí gbogbo àwọn mùmìnì àti múmìnà pé a máa kó ti ayẹyẹ ọdún ti ọjọ́ ìbí tó jẹ́ ti Ànábì oníṣẹ́ láti ti gbogbo wájú tẹ̀lé lónìí yẹn ẹlẹ́sìn mùsùlùmí ọ̀rọ̀ yìí ló fi léde látọwọ́ ẹ̀ tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀lédè mọ̀sálẹ́gbà Garba Shehu lè tó pe àkórí rẹ̀ ní pé ààrẹ Muhammadu Buhari ó ń bá gbogbo àwọn ẹlẹ́sìn mùmìnì àti múmìnà gbogbo pátá ló máa ń bá ayọ̀ ọjọ́ ìbí tọjọ́ tòní lẹ́yìn èyí ló wá lo àǹfààní ọ̀hún láti sọ́dí mọ́ pé ẹ jẹ́ á tẹ̀lé gbogbo ẹ̀kọ́ lẹ́yìn tí à ń tẹ̀lé ìyẹn gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ó ní ẹ jẹ́ ká tẹ̀lé ẹ̀kọ́ tó fi kọ́ni nípa àlàáfíà nípa àforíjì nípa ìfaradà àti nípa ìfẹ́ bákan náà ká túbọ̀ jẹ́ kí ìgbàgbọ́ wa àti àdúrà wa gbilẹ̀ láti máa fi ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ó lè lò fi kí gbogbo akópátá pẹ̀kọ́ àkó ayẹyẹ ọdún ọjọ́ ìbí ọ̀hún bákan náà ó wá ṣàmúlò àǹfààní yìí ìyẹn ìkéde rẹ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti fi sọ bí tíṣẹ́ gbédé dúró nípa ètò ọrọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú láti sọ àwọn iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ṣe àtàwọn òṣìṣẹ́ ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò lọ́kọ̀ọ́jọ̀kan àti láti mú kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ fìdí múlẹ̀ dáadáa sí
lórílẹ̀‐èdè yìí ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ ẹ̀yin oníròyìn ẹ má jẹ́ má tún gbé ọ̀rọ̀ ń kọjá bó ṣe yẹ ètò ọ̀rọ̀ ààbò orílẹ̀‐èdè nàìjíríà ó ti ń dàgbàsókè sí kì í ṣe bí ó ṣe wà tẹ́lẹ̀ ló ṣe wà sí ìmọ̀ o ẹjọ́ ẹ ṣe ní dẹ́ẹ̀dẹ́ o mìíràn ọ̀ ẹ lọ sójú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. Ọláyẹmí Àkànní o Kátà Ọlọ́run o. adáfàdó ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ojúwe kẹjọ ni mo sáré ṣe sí ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ tuntun ní o Yorùbá máa ń sọ̀rọ̀ kan kú làákà ìgbógbó ọmọ òdúrà o wọ́n ní pé tó bá ti dé bójú báyìí ó mọ̀ dé báyìí mú o Yorùbá ló sọ bẹ́ẹ̀ gòkè mọ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ń pàṣàmọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ tuntun ní nígbà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ṣé ẹ rí tàbá nígbàgbé o ní ọdún tá a wà yìí gangan náà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀rọ ọkàn lára àwọn ìkànnì ayélujára ìyẹn tí ó jẹ́ ti ìbánidọ́rẹ̀ẹ́ tí wọ́n sọ pé àwọn ò tiẹ̀ fẹ́ kó kọ́ mọ́ lórí ẹ̀rọ ayélujára o mò ń sọ̀rọ̀ nípa Twitter nígbà náà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń jàjà rẹ̀ sọ́tún àti òsì táwọn tó jẹ́ pé ó ti fa ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí pé ibẹ̀ gangan ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tó jẹ́ pé wọ́n ń ṣe káràkátà ní ọ̀nà tìgbàlódé fi ń ṣiṣẹ́ ajé tiwọn lọ́nà pẹ̀lú ìkànnì ayélujára ẹ wo àkóbá tó kó bá orílẹ̀-èdè yìí nígbà náà bí n tí mà kọ́ nípa títú ọrọ̀ ajé tó jẹ́ pé Ọlọ́run ọba mi wá ṣàánú orílẹ̀-èdè yìí tó tètè jẹ́ kí ìfẹ́ ọ̀hún ó padà sọ́kàn ààrẹ tí wọ́n fi sọ pé tó ẹja ṣàforíjì fún ẹ o wọ́n wá ń ṣe lálàyé pé ṣe rí gbogbo rògbòdìyàn lásìkò ohun tó dé bá Twitter ńgbà náà wọ́n ní pé gbogbo àwọn ìkànnì tó kù káwọn náà wò mọ́ gbáradì o nítorí pé tó dé bá ojú kò gbọ́dọ̀ dé bá imú o Facebook ní Instagram YouTube ní WhatsApp gbogbo yín pátá wọ́n ní pẹ́yìn tọrọ ọ̀tí ìkàn tó dàbí ẹni pé wọ́n yẹ̀dí yín wò lórí ọ̀kan òjọ̀kan àwọn ìgbésẹ̀ àtọ̀rọ̀ àlùfàǹṣá tó ń jáde lórí afẹ́fẹ́ lórí ìkànnì ayélujára ó ní gbogbo rẹ̀ pátá náà ni wọ́n padà rí i pé wọ́n rìnrìn àjò lórí rẹ̀ o gbogbo tó wá jẹ́ pé ó ṣẹlẹ̀ sí Twitter wọ́n ní pé ẹ mọ́ dé àmójúná yíyan yọ ìkànnì tó kù kò sí ṣíṣe kò sáìṣe ẹ̀yin náà fètè bá ń bẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú sọ kọ lórin láàárọ̀ tuntun ní o wọ́n ní tó bí wọ́n sì ti ṣe ń pọ́n wọn lé náà gbogbo ẹni tó bá ṣe dáadáa náà wọn ó pọ́n lé o tálẹ́ni ọ̀hún tó wá jẹ́ kọ́rọ̀ di mímọ̀ káàkiri àgbáńlá yé ní pàtàkì jùlọ tó fi dórí ẹ̀rọ àgbàgbé òun náà ni ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìtanilólobó òun àṣà nílẹ̀ yìí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìkànsíra ẹni mò ń sọ nípa Alhaji tí gbogbo ayé mọ̀ sí Lai Muhammed òun ni ẹni náà tó gbẹnu ìjọba àpapọ̀ sọ̀rọ̀ wípé tó ẹ̀mọ̀ ìmúra lẹ̀ o nítorí pé ohun tó dé bá ojú yóò dé bá imú láìpẹ́ jọjọ́ o gbogbo ìkànnì tó kù pátá ìjọba àpapọ̀ fẹ́ kẹ́ ṣàǹfààní rẹ̀ lò torí náà ńkọ́ gbogbo tó bá pè fún ni wọ́n ó jọ fi nájà ọ̀rọ̀ náà ojúwe kẹjọ ló wà according to kádàrá Vanguard gangan lórúkọ ìwé ìròyìn ọ̀hún ń jẹ́ fàdáfà lómi bí ìròyìn bá ń bẹ níbẹ̀ wíyà kà lọ́wọ́ kan lọ́gán. bẹ́ẹ̀ ni ìròyìn yapa síbi lọ́wọ́ tó lójú ìwé kẹjọ ìwé ìròyìn the punch tó jáde lówùúrọ̀ tó ní àmọ́ kí n tó mú lóyún ọ̀hún ẹ̀fẹ́sì market yá. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí tí a bá ń sọ̀rọ̀ nípa kakọ́ ilé lọ́nà ìgbàlódé tí kò sí pé à ń gbowó iṣẹ́ ká má ṣiṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kọ́lékọ́lé kan rèé o tí ó ní ìwé ẹ̀rí tó sì tún gbòǹtẹ̀ lọ́dọ̀ ìjọba Araoye Global Nigeria Limited building construction company tó péjú owó wọ́n tún ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí wọ́n lè design irú ilé tí ẹ fẹ́ kọ́ fún yín pábánbárì ibẹ̀ ni wípé bonanza ń lọ lọ́wọ́ o fún ẹ̀yin tí ẹ fẹ́ kọ́ ilé pẹ̀lú 60 naira péré ní títò blọ́ọ̀kù kan tí ẹ kò sì nílò láti tún san owó lébìrà ìyẹn lébọ̀ rárá mọ́ o tètè yára wá jẹ nínú àǹfààní yìí kó tó tán o kò sí ìlú tí wọn kò sí ní ti lọ ń ṣiṣẹ́ tiwọn ẹ pè Araoye Global Nigeria Limited sójú òpó wọ̀nyí 09054560124 09054560124 tàbí 08122080028 08122080028 tàbí Gmail wọn Araoye global nig.ltd.com a ó máa retí yín o. ẹ mọ bó ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kàn ní tùngbà ó ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú. lójú ìwé kẹsàn-án mo tún ṣe sí gbẹ̀rẹ̀ ìyẹn ìwé ìròyìn the punch tó wà níwájú mi lówùúrọ̀ tòní lọ́wọ́ ní gbùngbùn òní rẹ̀ ń wà níbi tí ẹni tó jẹ́ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà
ó máa ti kọ̀wé ránṣẹ́ sẹ́ni tó jẹ́ inspector ọlọ́pàá yẹn gíwọ́ ọlọ́pàá yanyan fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà Usman Baba láti béèrè pé ó wo àwọn ọlọ́pàá ẹ̀yàndẹ́ pèsè àwọn ọlọ́pàá jàǹtìrẹrẹ láti pèsè ètò ààbò yẹn fún àwọn tó jẹ́ pé ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lọ́la òde yìí yẹn fún ti ìrántí kan ìyẹn ti ìrántí ọdún kan ti àwọn tó fi ẹ̀mí wọn lélẹ̀ pẹ̀lú láti tako ìwà kò bójúmu àwọn ọlọ́pàá àdìgbòdìjà SARS ní ọdún tó kọjá nínú ìwé ọ̀hún tó kọ ránṣẹ́ yẹn sí gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà yẹn Fálànà tó jẹ́ agbẹjọ́rò pẹ̀lú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ó sọ náà ọ̀rọ̀ tó fi léde ó sọ pé gẹ́gẹ́ bí òfin àti ìlànà tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kódà kò ṣàìsàn tó wà ó ní section 83 ó wá bracket 4 yẹn lójú ilé ìwòsàn lẹ́sẹ̀ kẹrin lónìí ìwé òfin wà ipò ẹ̀tọ́ àtúntíṣe ọlọ́pàá ni láti dáàbò gbogbo àwọn ará ìlú òun dúkìá ó ní kò tó tó burú bẹ́ẹ̀ ipe kí àwọn tó fẹ́ jáde fẹ̀hónúhàn ní ìrántí kan ti fòpin sí ọlọ́pàá àdìgbòlùjà SARS ìwà kò bójúmu wa kò lẹ́tọ̀ọ́ ní ìtújẹ́ pé wọ́n wù lórí tó ti pé ọdún kan lọ́la òde yìí ti ṣe ogúnjọ́ oṣù kẹwàá ọdún tí a wà yìí ó náà pẹ́ẹ́dún kan ó náà tó fẹ́ fi ẹ̀nu ẹ̀rọ ẹ má mú wọn papọ̀ mọ́ra ẹ̀yàn dá wọn ẹ̀jẹ̀ fẹ̀hónúhàn dípò tẹ́ fi ṣẹ́ takùn tàbí tẹ́ máa fòfin dàn pé dọ́dọ́sẹ̀ wọn gbọ́dọ̀ ṣe ìfẹ̀hónúhàn ó ní ojúṣe ọlọ́pàá ni láti pèsè ètò ààbò tó lọ́rìn fáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún nínú ọ̀rọ̀ tó jẹ́ pé iná àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ pàjẹ́ agbẹjọ́rò akẹgbẹ́ rẹ̀ tí wọ́n bọwọ́ lò fẹ́ẹ́ fi léde láti lè ṣe ìyẹn Fẹ́mi Fálànà ọ̀hún ló ti sọ ẹ̀dì mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde lówùrọ̀ tòní ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá ó ní kò sóhun tó burú bẹ́ẹ̀ ó náà wo gbogbo ọ̀nà nígbà fi ṣe àtìlẹyìn fáwọn tó fẹ́ ṣe ìfọ̀núhàn láti lè rí pèsè ewu kankan òṣè wọ́n lásìkò ìfọ̀núhàn ọ̀hún kẹ́ dáàbòbò wọn olótọ́ gẹ́gẹ́ bí òfin àti ìlànà tó fi ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti òfin lẹ́nu nàìjíríà àdébóṣe wà nìyẹn ó ní fúndé yìí ẹ má tako wọn ẹ yọ̀ǹda wọn ẹ fọ́lẹ̀ ẹjọ́ ṣe ìfọ̀núhàn ní ìrántí ọdún kan ìyẹn àwọn tó ti papòdà bẹ́ẹ̀ ni àti ìtakò ọlọ́pàá àdìgbòdìjà SARS lórílẹ̀‐èdè nàìjíríà ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojú ẹ kẹsàn-án kẹlọ lọ́wọ́ ànídọ́wọ́sàlẹ̀ ló wà ìwé ìròyìn The Punch. tó ọlọ́yin mẹ́kàn ni ó kátà ọlọ́run o ohun tó bá jọ ní ẹja fún ohun ìpẹ́ pàdójọ pósí ẹ̀lérí adigbọ́nà kúbáyé náà lójú ẹbí alábàáhùn tiẹ̀. lójú ìwé kejìdínlógún ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ títún ní o látàrí ìròyìn tó kà tó parọ́ ọmọ tó ṣe bẹ́ẹ̀ kò sí o ó fẹ́ jọra wọn ni ṣùgbọ́n ìlú gángan mọ́ lọ́rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí o ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Yorùbá wá sọ̀rọ̀ kan láti fi ṣègbè lẹ́yìn ìròyìn kí tó tẹ̀wájú wọ́n ní ẹni ṣàgó bá sojú ẹ̀jà báyìí láyé kò ní bá mú ọbú ọba kóso Yorùbá ikú làákàyè o àwọn kan ló mà gbàgbọ́n dòṣà tí wọ́n ń ronú lórí ọ̀rọ̀ yìí o wọ́n ní pé kìbá dáa kìbá mọ̀ sí wọn bá a bá lè gbàgbé nípa ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún wọ́n ní without an event there's nothing like history yesterday has gone today tomorrow is not yet come the only time that belongs to man is today pé gbogbo tó lè ṣẹlẹ̀ tó jẹ́ àwọn àbàwọ́n ohun ìṣẹ̀lẹ̀ mọ́ni gbàgbé wọ́n ní ẹja tó gbénú ọjọ́ lónìí ká yanjú ẹ̀ dáadáa o kó n burúkú mọ́tò ṣẹlẹ̀ wá lọ́jọ́ ọ̀la kábàásì lè bọ́ sí ìpele tó kàn o wọ́n ní pé ẹja gbọ́ parí ọ̀rọ̀ àná bàbá pàgbé ọ̀rọ̀ àná àlè lẹ́ni àbá ṣeré wọ́n ní bàbá ní atúmọ̀ gbé yòó sọ́kàn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó jẹ́ pé yóò tún máa mú kọ́pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó máa rántí o wọ́n ní tàbá ní apẹ́ afẹ́ ṣe ayẹyẹ ọdún kan yìí láti ṣe ìfẹ̀núhàn fáwọn ọ̀dọ́ tá a fàyè gbà wọ́n kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ayẹyẹ ọdún kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ papòdà látàrí àwọn ẹni ibi tó lọ rèé kọlù wọ́n tí agbó ń sẹ́ tí ìkàmùdù ń sẹ́ tójú olóko sì rí kùndùkùndù ìjọba ò rán wọn níṣẹ́ Olúwa ṣàánú o ìjọba náà wọn ò mọ̀ bí wọ́n ṣe débẹ̀ nígbà náà lọ́hùn àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò wọ́n ń sẹ́ pé kì í ṣe ọ̀dọ̀ àwọn níṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀ o wọ́n láǹfààní àti paná wọ́n pa kámẹ́rà ńgbà náà wọ́n fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó ń jẹ́ pé wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tó ń dùn wọ́n tí ìjọba ò dá sí ọ̀rọ̀ náà nígbà náà bá a bá nígbàgbé ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sùn lójú ìjà tí wọ́n kọjú sí àwọn ènìyàn máa ń yìn wọ́n níbọn bí ẹran tí wọ́n lọ rí káwọn mọ́ bẹ̀ lóru gànjọ́ lálẹ́ tó jẹ́ wípé àsìkò tí ẹ̀dá kan ò láǹfààní àti rí ìlàwọ́ rẹ̀ tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní ìpa ìfọ́náfọ́ṣù tí ìjọba orílẹ̀-èdè mọ̀ nípa rẹ̀ tí ìjọba ìpínlẹ̀ òsì lè ṣàlàyé pé irúfẹ́ àwọn ìṣẹ̀dá tó débẹ̀rẹ̀ tí wọ́n sì wọ aṣọ sọ́rùn tó jẹ́ pé Ọlọ́run ọba mi nìkan ló mọ kedere nípa ọ̀dọ̀rọ̀ náà tí gbogbo àwọn aláṣẹ ń sẹ́ pé àwọn ò pàṣẹ pé kí wọ́n lọ gbẹ̀mí àwọn ọ̀dọ́ tó lè jẹ́ ògo orílẹ̀-èdè lọ́la tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí bí àwọn èèyàn nínú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ jáde o tó sì jẹ́ pé àwọn ọmọ gànfẹ́ náà darapọ̀ mọ́ wọn ọ̀pọ̀ oríṣiríṣi ọṣẹ́ ló ṣẹlẹ̀ nígbà náà bá àbá nígbàgbé tí wọ́n fẹ̀hónú hàn ní èyí tó jẹ́ pé
ó fa kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sùn lójú ìjà o ẹ má gbàgbé wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé àkọsílẹ̀ tó ń bẹ níbí àwọn ọlọ́pàá bíi 22 ló di wípé àwọn ọ̀kùdọ́ náà padà rán lọ sí ọ̀run àṣàntì àwọn sójà ọmọ ogun sójà bíi 7 ló fara gbé ìṣẹ̀lẹ̀ náà tí ó jẹ́ wípé àwọn náà padà di ẹni àkọlẹ̀bò àwọn aráàlú bíi 69 59 ló jẹ́ wípé ó ti ṣubú lójú ìjà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní ìpínlẹ̀ Èkó ló bàjẹ́ gẹ́gẹ́ bí ohun tí ìròyìn rò láàárọ̀ tòní. ẹ wo ní ìrántí ọdún kan ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ tí ó jẹ́ wípé àwọn ògo ọ̀la tí wọ́n pàdánù ẹ̀mí wọn yìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá dúró pé tó ẹ jẹ́ ká rántí wọn bí àwọn kan ṣe ń sọ pé ó yẹ já ṣe bẹ́ẹ̀ àwọn kan dúró pé tó ìbẹ̀rẹ̀ ogun lẹ́mọ ẹ̀dá kan ò lè sọ òpin rẹ̀ o wípé kì bá dáa ká gbàgbé pa ọ̀rọ̀ náà ká jẹ́ kó re bí ìgbàgbé pátápátá ká má fààyè gba ọ̀rọ̀ nípa ìrántí kankan wọ́n ní kò sí bá a ṣe fẹ́ rántí nípa ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò ní máa rántí ìṣẹ̀lẹ̀ láabi kan tó tún ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 wọ́n ní pé bàbá ti ṣe rántí àwọn ọṣẹ́ burúkú tí àwọn ọlọ́pàá SARS tí wọ́n ṣe lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fa sábàbí aburú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n ní pé kò ní síbàṣí ní máa rántí June 12 1993 náà nítorí náà nǹkan àròkànròkàn ló fẹ́ kún àsùnwòdá kì bá dáa ká gbàgbé ẹ̀ bygone should be bygone lójú ìwòye tí wọn ẹ bá fẹ́ kà fúnra yín inú ìwé ìròyìn Vanguard náà ló wà ojú ìwé 18 ìwé ìròyìn Vanguard Ọláyẹmí Àkànní bí ìròyìn bá ń bẹ ń bẹ já tún ká. kátó ọlọ́run o àní lójú ìwé 4 mo ṣí sí gbẹ̀rẹ̀ yẹn ìwé ìròyìn The Punch tó wà wájú mi níbi tí àwọn mọ̀lẹ́bí olóògbé òṣìṣẹ́ ìjọba kan tó kọ̀rọ̀ mọ̀dé tó pè ní Abíọ́dún Adénúgà wọ́n mà ti pè é tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìpẹ̀wò ẹ bá wa tọpinpin ẹ bá wa ṣàwárí àwọn agbébọn lọ́nà àìtọ́ tí wọ́n gba ẹ̀mí ìyẹn Abíọ́dún Adénúgà ní agbègbè ìyẹn ilé ìtura Sindẹ́dẹ́ tó wà ní Agége ní ìpínlẹ̀ Èkó wọ́n ní nǹkan bíi aago kan òru ni àwọn tó jẹ́ àwọn agbébọn lọ́nà àìtọ́ yìí àwọn jàǹdùkú àwọn tìtìmọ́mọ́ tó jẹ́ pé wọ́n kọlu ilé ìtura ọ̀hún wọ́n ní wọ́n já gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pàpàtà ni wọ́n jà lólè kódà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fara ṣoko síbẹ̀ wọ́n fara pamọ́ bí wọ́n fara nísìmí ni o àbá wa fi ṣe fàájì ni o arúgbó ọwọ́ pátá lọ́nà wọn kọlù ó gbowó gba fóònù gba gbogbo dúkìá wọn kódà wọn ni bọ́n ṣe lọ kọlu ẹni tí orúkọ rẹ̀ mọ̀ọ́dé mọ̀ọ́sẹ́ nípa ọ̀kan náà wọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó Abíọ́dún Adénúgà yẹn níbi tó wà nínú yàrá rẹ̀ yẹn nílé ìtura ọ̀hún wọ́n ní wọ́n sì gbé ìbọn okùn àyà rẹ̀ gangan ni wọ́n kọjú ní títọ́ sáfì kò là wọ́n ní lẹ́yìn tó jẹ́ pé àwọn agbébọn ọ̀hún tọ́tọ́ ọba gbé jìgàjìgà òdì ilé ìwòsàn ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yẹn nílé ìwòsàn ní ọ̀tá àbọ̀ tí wọ́n kó jáde nínú ààyè ẹni tó jẹ́ ẹ̀gbọ́n òun nígbàtí ààyè àbúrò ẹlòògbé òun Adébísí tó sáré gbé ẹ̀gbọ́n rẹ̀ àgbàlá ìjẹrẹ ẹni ọdún 64 tó gbé ní ilé ìwòsàn wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tètè gbà wá yẹn ní ilé ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ Èkó tó pè ní Lagos State Teaching Hospital ìyẹn tó wà ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni ó sọ dímọ̀ pé ọta ìbọn 11 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́yọ̀ ní igbá àyà ẹ̀gbọ́n òun ó wà fún kúrò rẹ̀ ó ní ó ní ìṣẹ̀lẹ̀ yìí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹjọ́ ẹ bá àwọn tọpinpin ẹ bá àwọn wádìí àwọn irúfẹ́ àwọn èèyàn jàǹdùkú tí wọ́n rúfẹ́ wà bẹ́ẹ̀ àtàwọn tó jẹ́ pé wọ́n jẹ́ agbébọn lọ́nà àìtọ́ tí wọ́n gbẹ̀mí ẹ̀gbọ́n àwọn náà ẹ tètè ẹ bá àwọn wá àwọn tó ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kódà wọn kò ṣàìṣọ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ o ọjọ́rú tí ìṣọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún táwa yìí lọ́nà ìṣẹ̀lẹ̀ iṣẹ́ o ṣùgbọ́n ní báyìí ẹjọ́ ẹ bá wá àwọn amòṣèkà ọ̀hún kẹ bá fọwọ́ òfin kẹ bá fi dè wọ́n táǹsọ bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀gbẹ́ni ọ̀hún ìyẹn Abíọ́dún Adénúgà ló sọ di mímọ̀ lówùrọ̀ tòní kódà wọn náà mú fóònù ẹ̀ ọwọ́ fáìlì gbẹ̀dọ̀ náà kó ẹlẹ́dọ́jú bẹ́ẹ̀ ni lórí The Punch ẹ̀kúnrẹ́ ẹ̀hún ìbẹ̀rẹ̀ ti máa bá. ọlọ́run ẹ̀kàn ni yóò kàdá ló kátó ti ṣe ní dédé síbí lójú ìwé 26 ìwé ìròyìn Vanguard tí wà níwájú mi láàárọ̀ ti tòní. àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ ká ń jẹ́ kó di mọ̀ pé without an event there's nothing like history láìsí ìṣẹ̀lẹ̀ kò mọ̀ sí ìtàn o jẹjẹ́ mọ̀ pé òní gangan ni kì í ṣọjọ́ mi o ní ayẹyẹ ọjọ́ bíi Ànábì Muhammad sallallahu alaihi wasallam Eid Maulud òní gangan ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tó fi mọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pátá mo ń sọ̀rọ̀ nípa ààrẹ Muhammadu Buhari àjọ CAN Christian Association of Nigeria ní jẹ́ báwọn
alàgbà Mohammed Lawal ìyẹn ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà náà gẹ́gẹ́ bí àwọn alẹ́nulọ́rọ̀ ìṣẹ̀dá tó sọ̀rọ̀ o abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá nù nọ́mbà 1 káfà tàlákàtà tiwọn pẹ̀lú àwọn ṣàǹkóṣàǹkó ṣẹ̀dá míì tó fi lórí àwọn gómìnà ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n panupọ̀ gbogbo tí wọ́n ń sọ ni pé ìṣọ̀kan ìfẹ́ ìfinú mímọ́ bára ẹni lò àkóyawọ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ òun náà ní ààrẹ Muhammadu Buhari ó kọjú sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tò ní wípé ẹ wò ó a kì í tó bára ẹni gbé ká má tó bá ní sọ òdodo ọ̀rọ̀ ó ní ìfẹ́ gidi gan làkọjá òfin ẹ jẹ́ abára fi ojúlówó ohun tí ń jẹ́ ìfẹ́ pọ́nbélé ká fi bára wa lò ẹ má sì já yọra wa nípọ̀sí nínú gbogbo ẹ jẹ́ kí á rí wípé a fẹ́ràn ara wa dénú lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọjọ́ bí ànábì yìí ó kọjú sí gbogbo mùsùlùmí àgbáńlá ayé gbogbo ẹ̀dá tó jó oníṣẹ́ dúdú oníṣẹ́ mímọ́ gbogbo nínú funfun ó kọjú sí gbogbo àwọn ìṣẹ̀dá tó jẹ́ wípé agbésùmọ̀mí akótilétà gbogbo ó ní wípé kì bá dáa ká gbàgbé ń pa àyànra wa lòdì fìbọn bára wa jà yàáké yàdá síra wa ká máa bára wa finú jà yí àìṣe àforíjì fúnra wa ó ní tí ò dání ẹjọ́ ká gbénú àǹfààní ọjọ́ òní ká pàrókò ìfẹ́ nítorí Olódùmarè bàbá ti fẹ́ràn ara wa àní máa rò pé kẹ́nìkan ṣubú tàbí káyọ̀ra wa lòdì gbéra ẹni ṣubú sọni sínú wàhálà gbẹ́kòtò ọ̀ràn dira ẹni ó ní pé tó gbogbo wa àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹja sọ̀rọ̀ wa dìkan lórílẹ̀‐èdè yìí kálàáfíà ó balẹ̀ ìjọba ká gbádùn orílẹ̀‐èdè yìí ẹ má gbàgbé pé wàrà ń bẹ nílẹ̀ yìí oyin ń bẹ àwọn mọ̀dòmọ́dò yìí sẹ́ gbogbo ló ti dá tí ìlú dé bàbá lè nífẹ̀ẹ́ ara wa la fi lè ṣàṣeyọrí lórí ohun gbogbo ètò ọrọ̀ ajé kó padà bọ̀ sípò àwọn àjọ kìrìsìtẹ́nì sọ̀rọ̀ alàgbà Lawal náà sọ tí wọ́n Gbàjàbíàmílà àtàwọn alẹ́nulọ́rọ̀ gómìnà náà gbogbo wọn ṣàǹsọ̀rọ̀ nípa ìṣọ̀kan yìí náà ni o pátápátá oníkálukú wa wá doni wàásù tí ń ṣe nà sí àṣewàásí nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní o ojú ìwé kẹrìndínlógún page 26 ìwé ìròyìn Vanguard gangan ni gbogbo wọn ti gbé ṣiṣẹ́ ìríjú tọ́lọ́run bá mi gbélé wọn lọ́wọ́ ìwàásí àti ìwàásù gbogbo ẹ wo ìwé ìròyìn Vanguard rí wà o. oníyan ẹ ṣé o ọlọ́bẹ̀ ẹ ṣé o ẹ̀yin tẹ̀fẹ̀ bá wa jẹ́. àwọn gbàgbé wípé ọjọ́ kẹfà oṣù kọkànlá làpókíà olówe ló ṣàṣekágbá òkú mọ́dà rẹ̀ tó máa lé ó fi erúfẹ́rú yóò fi erùpẹ̀ fún erùpẹ̀ o forever and never. ẹ̀pẹ̀ nọ́mbà bòkè olówe òdúlé fún yín iṣẹ́ ìmọ̀ fún olóko yín. tó bá dọjọ́ kẹtàlá nǹkan náà oṣù kọkànlá o kudos to God celestial àti ayẹyẹ àjọ̀dún kó tó da ojú rí tó níkànnì tó ń gbà pẹ̀lú bùkátà Ọlọ́run Olakitan Adegoke. ẹ̀yin náà bùkátà Ọlọ́run aṣọ wà lé ẹjọ́ torí Ọlọ́run ọdún ní fún yín kì í ṣàìmọ̀ fún lóko aṣọ lẹfẹ rà ni oko lẹfẹ mọ ẹpẹ nọ́mbà bùkátà Ọlọ́run. ọjọ́ kẹtàlá ni o 13th day of November bẹ́ẹ̀ni ẹ kì í fi yẹn ṣe happy birthday sí Dickness Alice Aderoke Agbaje èní lọ́jọ́ ìbí igba ọdún kan lọ. ọlọ́run bọ́tì náà lóòrọ̀ tó ní olúwa ṣeun fún mi Àjíbọ́sẹ̀ láì gbàgbé Sodiq Akínbọ́lú tó gbà sórí ẹ̀rọ Nicolas ẹni wà ní ọlágbára Nicolas ọmọ làṣìṣì fúnra ẹ tó ní bó ṣe jẹ́ Nicolas làwa máa kí kú àpamọ́ra ti ìyàwó wọn Nicolas. We feel the pain with you Nicolas Ọlọ́run àdúró tì yín láṣẹ lọ. títí wá nígbà tá a máa dọ́rọ̀ fún àtìpàdé mẹ́ta ká gbàgbé ìlú wa lè ṣe yìí. the senior Ibrahim himself. àdúpẹ́ lọ́wọ́ ọdún fáfàná tó lọ fẹ́ ìtẹ̀fẹ́ fún wa lágbó Ọlọ́run kí ló máa lọ ẹ̀mí. títí wá nígbà tá a tún máa dọ́rọ̀ fẹ́ láti pàdé Ọláyẹmí Akanni. mo fẹ́ sọ pé mo rò pé ó fẹ́ sọ pé lóníròyìn yín. Fatai Ọláyẹmí Akanni lóníròyìn yín. ìròyìn làwọn kà ó. Olakitan Adegoke lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà o.